Ẹ kú iṣẹ́ o, gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko a tún kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú ìrọ̀lẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ wa pátá. Nàìjíríà lẹ́wà ní òkè òkun lẹ́wà ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa pátá. Èmi ti yín tòótọ́, èmi ni bàbá confam JP ojú òní tí yín. Ẹ ṣé gidigidi gan. Mo tún fi àkókò yìí fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń fi fọ́nrán fídíò wa yìí ránṣẹ́ kiri. À ń rí pẹ́ o, tó tá a bá rí pa ẹ̀ a ò ní máa ṣe. Àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń pè wá, ọ̀pọ̀lọpọ̀ wọ́n á pè wá lábẹ́ aṣọ pẹ̀lú private number. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń bá wí yìí ń pè wá, wọ́n fẹ́ ká jáwọ́, ṣùgbọ́n àwa sọ fún wọn pé àwa kì í ṣe èèyàn tẹ́ máa ní ẹ fi owó bribe. Ẹni tọ́lọ́run bá rán kò lè dowó lákọ̀ọ́yọ, kò lè kówó wá kó ní gbà kó ṣọ́ọ̀tì ẹnu ẹ̀. Irọ́, Ọlọ́run ló rán wa, a ò èèyàn kò lè fowó ṣọ́ọ̀tì ẹnu wa. Ó kú bẹ́tà kí èèyàn kú láì lówó kó wọ ìjọba Ọlọ́run dọ́bi dà tó wá kú kó lówó yẹ kó jẹ́ pé orí ìwọ nìkan owó orí èèyàn 1 million ìwọ ná dàtẹ́yàn ná owó orí owó tó yẹ pé kí èèyàn 1 million people máa ná kí èèyàn kan wà ná kéèyàn kan máa ná kó dẹ̀ máa rí ó dẹ̀ máa ṣe báyìí kó máa ṣe báyìí kó máa fẹ́lá nínú owó tó yẹ pé èèyàn 1 million people ló jẹ́ kó lè ná owó yẹn, èèyàn kan wá ná ṣerú yẹn lè wọ̀jọba Ọlọ́run. Ó kú bẹ́tà kéèyàn má lówó kó wọ̀jọba Ọlọ́run tó pé ibẹ̀ náà dúdú á máa padà sí ju pé kó lówó lọ kó wá di pé ìjì inú náà ló lọ padà lọ kú sí. Dúpẹ́ lọ́wọ́ gbogbo tẹ́ fi fọ́nrán yìí ránṣẹ́ ojú òní tì yìí. Tèmi tí ọmọ yìí náà ní kékeré bàbá confam JP. Ẹ ṣé gidigidi gan. Mo fẹ́ kẹ́ fi yìí náà kẹ́ bàbá fi ránṣẹ́ èyí náà. Àwọn kan la tún tètè gbọ́ lọ́dọ̀ àwọn èèyàn wa. Ó yà mí lẹ́nu. Gbogbo ẹ̀yin ìjọba Nàìjíríà ń ba ayé yìí jẹ́. Ìlú yìí ò lè rọ̀. Nǹkan táwa ń sọ èmi olódó máa ń dùn mí nínú gbogbo fọ́nrán mi tí mo máa ń sọ wípé ṣé Ọlọ́run tó rán àwa níṣẹ́ tó ń bá wa sọ̀rọ̀ ṣóun ló ń bá àwọn wòlíì yìí sọ̀rọ̀. Ṣé Ọlọ́run yẹn wá yàtọ̀? Ṣé Ọlọ́run ti pé méjì ni àbó ti pé mẹ́ta àbó ti pé mẹ́rin? Ó ló ń bà mí nínú jẹ́. Tẹ́ pé gbogbo ìgbà tí n bá ti jáde ọ̀rọ̀ yẹn ṣáà máa ń jáde nínú àwọn ọ̀rọ̀ mi. Ìlú yìí ò lè tòrò mọ́ láì, Nàìjíríà ò lè solve. Lẹ́yìn ìrọ̀lẹ́ yìí tẹ́ rí yìí, ìkan nínú àwọn army tí mo gbàdúrà fún ní ìjẹta mo sì sọ fún wípé báyìí lolúwa wí. Àwọn army ni ó wà ní Sanfara níbi tí wọ́n ti ń kojú ogun. Ìkan nínú wọn pè mí léni padà. Ó pè mí léni padà wípé ṣé mo mọ̀ wípé ìjẹta òun ni a sì gba àdúrà tí mo sọ wípé àní kò ń ṣe nínú iṣẹ́ àmì yìí làwọn máa kú sí. Kò ń ṣe wàláì mo gbàdúrà ẹ̀ débi pé àní inú iṣẹ́ àmì yìí kọ́ ò lè kú sínú iṣẹ́ ìṣẹ́. Ìbò ò ní bá wọn. Ó dẹ̀ ṣàmì dáadáa. Nígbà tó di àná wọ́n ṣe lọ kojú àwọn ará bíi nìyẹn. Lánàá wọ́n pa méjọ wọn kan, wọ́n tún pa àwọn bíi èèyàn rẹpẹtẹ náà lẹ́yìn wọn. Ó wá ń sọ fún mi wípé òun nìkan pẹ̀lú ìkejì tó jẹ́ ọ̀rẹ́ òun làwọn jọ jáde kúrò nínú igbó yẹn. Táwọn rí inú igbó yẹn tí àwọn tó kù wọ́n lè tètè wá sáré wá rescue àwọn. Now ó sọ fún mi pé nǹkan tó wà lọ́wọ́ àwọn tó ń bá wọn jà ó ju nǹkan tó wà lọ́wọ́ wọn lọ. Look at it. Èèyàn kan nínú politician ó ní owó tó jẹ́ pé ó lè ra sophisticated weapon táwọn èèyàn yìí lè lò. Wọn ò lè lò, wọ́n dẹ̀ kówó yẹn pamọ́ síbẹ̀. Ẹ wá ń dẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ légbodò. Ẹ̀yin àmì ọ̀rọ̀ yìí mo tún sẹ̀ǹdì ẹ̀ sí yìí. Bí iṣẹ́ yìí ò bá ṣe é ṣe ò dẹ̀ fi iṣẹ́ ìjọba yìí sílẹ̀. Bí iṣẹ́ Nàìjíríà ò bá ṣe é ṣe dẹ̀ fi iṣẹ́ Nàìjíríà sílẹ̀. Ẹ̀yin àmì ẹ má para yìí. Àwọn ọmọ yín máa jẹ̀yà. Mo ń sọ tòótọ́, ìjọba Nàìjíríà ò ní ètò fún ẹnikẹ́ni. Ṣé bẹ́ẹ̀ náà ṣàrà àwọn tó kú lánàá? Ètò wo ni ìjọba Nàìjíríà ní fún wọn? Kí ló ṣe fún ọmọ wọn? Kí ló ṣe fún aya wọn? Mo ń sọ èyí kí ẹ lè tètè reverse. It is not by force.
ìlú èèyàn bá máa kú fún èèyàn ṣẹ́gbọ́n wìkíní ni pé ọ̀nà méjì lèèyàn lè fi kú fún èmi mo kú fún ẹ nítorí Ọlọ́run irú àwa tá à ń sọ̀rọ̀ yìí we are ready to die for anyone because of God. Okay. Olúwa ló rán wa ṣùgbọ́n ló rán wa fáyé jẹ́ ká máa já lọ àwa ready láti kú nítorí ẹnikẹ́ni based because of God. Ìkejì bí èèyàn bá tún wá lóun fẹ́ kú fún èèyàn ó lè jẹ́ nítorí owó bí olówó tó máa gbé fún ẹ tó bá tiẹ̀ wá kú gan wọ́n máa fún àwọn fámìlì yìí ní $50 million or 50 million. Ìjọba Nàìjíríà ò ní ètò rere fún yín. Olúwa ti sọ ìlú yìí máa pín ní ìlú yìí ò lè dá àwọn ohun tí àwa ń rí nìyí tí a fi ń sọ wípé kò sí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìlú yìí Nàìjíríà máa ṣe kí ni ó máa pín ní tí Nàìjíríà ò bá pín kò sí ìsinmi kankan. Ẹ̀rọ àwọn ọmọ lọ́mọ ẹran wọn lọ sójú ogun ọ̀dà wọn lọ sójú ogun àwọn wà ń sáfàránsì wọn ti pa méjọ wọn jẹ́ nǹkan tí mo sọ yìí I am telling you it is confirmed àná wọ́n sì pa méjọ kan lánàá today is Wednesday I am talking about today is Wednesday I am talking about Tuesday which is on the 16th of March 2021 kí ló dé ẹran wọn lọ síbẹ̀ kó weapon fún wọn even mọ́tò tó ń gbé kiri mọ́tò máa kú sójú ọ̀nà kí ló dé ẹ̀yin dẹ̀ ń kó owó tó ra dodo kọ́ yìí tó ra dodo kọ́ kó sínú yàrá kan ń ná pẹ̀lú ọmọ yín fi ń ṣe ìtòhùn yìí wá rán àwọn ọmọ ọlọ́mọ lọ síbi tó ti máa pa wọ́n ẹ̀yin àmì tètè la ojú yín la etí yín mo tún ti sọ ọ̀rọ̀ yìí jáde Nàìjíríà ò ní ètò rere fún yín lọ resign kó lẹ́nu dodo iṣẹ́ tẹ́ bá resign náà àwọn gan máa mọ̀ omi ti tán lẹ́yìn ẹja wọn àdìkẹ́yìn relax àdìkẹ́yìn resign kẹwàá dodo àtàmì àtọlọ́pàá àti navy resign kó lẹ́nu iṣẹ́ Nàìjíríà àwọn gan máa mọ̀ ipò omi ṣe kí ni ó tán lẹ́yìn ẹja òṣè bẹ́yìn ni ẹ̀yin lẹ́ ń gáìdì wọn náà tẹ́yìn tẹ́ wá ń gáìdì wọn bá resign pé ẹ ò ṣe mọ́ pé èyí tẹ́ fẹ́ lọ bá Yorùbá nation ẹ ti join Yorùbá èyí tó fẹ́ lọ join Biafra ti lọ join Biafra ẹ jẹ́ káwọn lọ máa yanjú ọ̀rọ̀ ayé wọn. They don't have plan for you. Àmì mo bẹ̀ yín ọ̀rọ̀ tó tún dé sétí gbọ́ mi láìpẹ́ yìí òun ló jẹ́ kí n tún jáde láti wá ṣe fídíò yìí mo bẹ̀ yín ẹ má dẹ́mi yín légbodò àwọn tó ń ràn yín sí ohun tó wà lọ́wọ́ tó jẹ́ pé ohun ìjà wọn ó ju ohun ìjà yín lọ àwọn tí wọ́n dẹ̀ ràn yín wọ́n ní owó láti ṣe ṣùgbọ́n wọ́n sì tún jẹ gbèsè fún Nàìjíríà owó tí ìrandíran tiwa àwọn ọmọ tíyàwó ò tí ì bí tí kò ní lè san tán wọ́n sì tún jẹ owó kan ní UK tún fẹ́ dólé wọn lọ́wọ́ báyìí sí mo mọ̀ pé irọ́ ló ń pa tó bá ti lè kówó yẹn fún wọn tán báyìí owó ti lọ nìyẹn ẹ̀yin dẹ̀ ń rí yìí náà ẹni ìlú yẹn lè fẹ́ máa jà fún Nàìjíríà yẹn lè fẹ́ máa jà fún ọ̀pọ̀lọpọ̀ lójoojúmọ́ ni wọ́n ń pa gbogbo ẹ̀yìn àmì lọ́pọ̀lọpàá lọ́pa navy lọ́pa kiri ọmọ aràn yín lọ síbẹ̀ wọn ò dẹ̀ ní provision kan tó fẹ́ ṣe fún ìdílé yín jaikapa robilika saidaya rumba pali da saidi hinna kapolia wọn ò rí solution kan tó fẹ́ ṣe wọn ò rí anything tí wọ́n fẹ́ ṣe fún ìdílé yín. Àmọ̀ràn mi fún yín nìyí ẹ fi iṣẹ́ yìí sílẹ̀ ẹ má jẹ́ kó pa yín fún ìyàwó yín ẹ má jẹ́ kó pa yín fún àwọn ọmọ yín ẹ má jẹ́ kí wọ́n pa yín fún aya yín ẹ má jẹ́ kó pa yín fún ìdílé yín ẹ jọ̀ọ́ mo ń sọ fún yín kò sí ìran kankan tó sọ pé ìlú yìí máa dá mọ́ ẹ̀yin náà dẹ̀ mọ̀ òtítọ́ tí mò ń sọ yìí ẹ̀yin àmì mọ̀ òtítọ́ tí mò ń sọ yìí ẹ̀yin ọlọ́pàá mọ̀ òtítọ́ tí mò ń sọ yìí náà ẹ̀yin navy mọ̀ gbogbo ẹ̀yin fọ́ọ̀sì Nàìjíríà yìí mọ̀ pé wọn ò ní ètò rere fún yín ara wọn ni wọ́n ní ètò rere fún yín má jẹ́ kí wọ́n pa yín ẹ ju iṣẹ́ yìí sílẹ̀ èyí tó bá máa join Yorùbá nation ẹ jẹ́ kó join ẹ̀ èyí tó bá máa join Biafra ẹ jẹ́ kó lọ join ẹ̀ ojú kò ní tì yín ó tí mo ní kí n sáré sọ ni pé kò sí solution kankan lẹ́yìn wípé kí ìlú yìí pín lẹ́yìn wípé kí wọ́n fún wa ní Yorùbá nation lẹ́yìn wípé kí Biafra kó gba tiẹ̀ kólíkálukú máa lọ lọ́nà tiẹ̀ béèyàn kan bá wá jáde tó pe rẹ̀ léèyàn kan òun máa tún Nàìjíríà ìṣèrọ ló pa irọ́ ó tún fẹ́ lọ sọ yín sínú oko ẹrú ọdún mẹ́jọ mìíràn ni àlàáfíà ni fún yín ẹ ṣe gan ẹ fi fọ́nrán yìí ránṣẹ́ ohun tó bà mí lọ́kàn jẹ́ nìyẹn ẹ bá ń fi ránṣẹ́ sí dodo kíkí wọ́n dé tì gbọ́ wọn èmi ti yín tòótọ́ ọmọ kékeré kan bàbá confam JP ẹ ṣe gan ni thank you very much mi ò tí ì dé mò ń bọ̀.